alábẹ́kẹ̀ gbéṣẹ́ débi àṣerán kò kíyèsí ìftaru lójúmọ́ nínú àwẹ̀ títọ́ rẹ̀ gọbọi ẹni tí kò ló ń jẹ tá fi ìbọnú yó alábẹ́kẹ̀ fún wọn ló ń jẹ wọn yó philanthropy sí ọlọ́run rán sáyé ládàbẹ́fẹ́ ní tó kúndùn títọ́ rẹ̀ ẹni bá fẹ́ nìkan ló ń jẹ lójúmọ́ ládàdédé èèyàn ọgọ́ta la máa fún balábẹ́kẹ̀ ṣe ń ṣe. Ramadan Kareem Alesh Humanitarian Empowerment Foundation gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìyá wa alálùbáríkà alájàsòrò Àbẹ̀kẹ́ Àdé Ọlátànwá alára níyà wa ọba àrà ábáwa dára rere ní ayé alájàsòrò Ọlátànwá Àbẹ̀kẹ́ Àdé ẹ̀yin èèyàn wa ẹ wo oríṣiríṣi nǹkan tí ìyá wa ti pèsè fún àwọn èèyàn láti fi ṣínà oúnjẹ Iftar àti Lent gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àwẹ̀ méjì ló wà àwẹ̀ àwọn Muslim àti àwẹ̀ àwọn Christian ẹ wo oríṣiríṣi àrà eléyìí nìkan kọ́ ni ìyá wa ń ṣe gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ẹ̀yin ará lé ìyá wa ń employ àwọn èèyàn on empower àwọn èèyàn ìyá wa ràn àwọn opó lọ́wọ́ àwọn ọmọ kéékèèké àwọn single mothers torí pé kọ́ba má ṣe ìranù ìyá wa ràn wọ́n lọ́wọ́ tó bá di àsìkò gba school going back to school gẹ́gẹ́ bí ìyá ṣe máa ń sọ wọ́n máa ń fún àwọn èèyàn wọ́n máa ń ràn wọ́n lọ́wọ́ ẹ tún wá wo oríṣiríṣi àrà tí kò kí ń ṣe pé wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ pẹ̀lú àtìlẹyìn àwọn olùrànlọ́wọ́ wọn àwọn patron wa àti àwọn matron wa kọ́lọ́n kó bá wa dúró tì wọ́n iléeṣẹ́ Alesh Star TV ò ní bàjẹ́ alájàsòrò Ọlátànwá Àbẹ̀kẹ́ Àdé láì kí ń ṣe politician tá bá rírò àwọn èèyàn báyìí láwùjọ láì ń ṣe olóṣèlú bí mo ṣe sọ ìlú wa máa gbòòrò jù báyìí lọ ìlú wa máa da jù báyìí lọ ẹ wo oríṣiríṣi nǹkan tí ìyá wa ti pèsè àbẹ́ rárá ni ọlọ́run àrà bá wa dára rere nínú ayé alájàsòrò Ọlátànwá Àbẹ̀kẹ́ Àdé iléeṣẹ́ Alesh Star TV ò ní bàjẹ́ lágbára Ọlọ́run wọ́n rà fáná ọmọ kánà àléyà because lásìkò ìgbà tí nǹkan wọn ìgágá bọ́n ṣe máa ń sọ pé Alesh Star TV wọ́n máa ń easy àwọn suffering ni ẹ wo oríṣiríṣi àrà tí ìyá wa ti dá ṣé kò pọ̀ tó ni Ọlọ́run á bá wa bùkún yín Ramadan Kareem aṣọ́pọ̀lọpọ̀ ọdún láyé lágbára Ọlọ́run. káyé orí tó ń ṣe fún láyé ládàá rẹ lọ́dọ̀ Ọlọ́run